ẹ̀yin àti Lizzy Anjorin ó fọ̀nà ojú báyìí ó dògbòǹdà kò sẹ́ni tí ọ̀gbọ́n ń pa ẹ̀ ṣe bẹ́ẹ̀ lé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣe bọ́ọ̀rẹ́ nìyẹn bó ló ṣe adé tẹ ọ̀tá wa dé lọ́sàn-án kan òru kan kí ló fàjà yín gan-an. ìṣípàǹjà. Kí ló fagbọ́n mi sí omi òtó. Kò sí ní tó fagbọ́n mi sí omi òtó yẹn. ṣé mọ̀ wípé mùsùlùmí ni mí mo máa ń kírun alukuran rí o alukuran rí gbogbo eléyìí tí mo ń ṣe mi ò ṣe nítorí Lizzy mi ò sì ṣe nítorí ìwọ Fatima gangan. Anyway títí dòní mi ì tí ì bá Lizzy ṣọ̀tá. ṣe pé nọ́mbà ẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ rí pé. mo ṣe náà ṣe fídíò mi ní nọ́mbà ẹ̀ kí n má parọ́. ok ẹ̀yin náà bá fi. mo wá ṣe fídíò pé Lizzy mo pẹ̀lú àwọn tó bá wájú náà tí ó yẹ kó dé tó fi máa wá bọ́ sórí social media yìí tó máa wá gbé mi ṣe pé Lizzy ó pọ̀ fún ẹ o. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Àríjàn tí gbogbo èèyàn mọ̀ sí Portable mà ti sọ̀rọ̀ pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ láàrin òun àti Lizzy Anjorin nínú interview kan tí bàbá wa àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú ṣe fún òun ló ti sọ bọ́rọ̀ òun sì jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbọ́ nípa awuyewuye tó ń lọ láàrin Portable àti Lizzy Anjorin. Portable ti wá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bọ́rọ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ nínú èyí tí wọ́n fi fọ́nrán hàn wá tẹ́gbọ̀ nínú interview kan tí bàbá wa Kọ́lá Olóòtú ṣe fún un níbẹ̀ ló ti jẹ́ kó yé wọ́n wípé ọ̀rọ̀ Bíọ́lá àti bàbá Àjìsà ó náà làwọn mọ̀ fà tó fi débẹ̀ ó ní Ìyábọ̀ Òjó gan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kínní ọ̀hún ṣùgbọ́n lẹ́yìn èyí ó náà ní Lizzy Anjorin bẹ̀rẹ̀ rẹ̀ báwo ló ṣe wá jẹ́ kí Lizzy Anjorin sọ báwo lọ̀rọ̀ ọ̀hún ṣe wá di fanfa ẹ gbọ́ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ pàápàá jùlọ àwọn tí wọ́n mọ̀ bí ọ̀rọ̀ tí wọ́n ń dá sọ̀rọ̀ ọ̀hún àtàwọn tó jẹ́ sí pé ìtumọ̀ kínní ọ̀hún òye wọn tí wọ́n ń dá Lizzy Anjorin lẹ́bi tàbí àwọn tó jẹ́ pé wọ́n ń dá Portable lẹ́bi kóun ló jẹ̀bi bẹ́ẹ̀ ò bá gbàgbé nínú ọ̀rọ̀ kan tó ń lọ lórí ayélujára òun náà ni ọmọbìnrin kan tí Portable fẹ́ nígbà kan rí tó bọ́ sórí ayélujára tó ń sọ̀rọ̀ nípa Portable nínú èyí tí Lizzy Anjorin lò láti fi bú Portable nígbà náà Portable ti wá jáde pé ó ń fi Ọlọ́run ọba búra o débi pé ó mú àlùkùránì jáde ó fi búra gbogbo tó ń sọ nínú ọ̀rọ̀ yìí òótọ́ ni gbogbo ẹ̀ gbọ́n tó sọ lórí ọ̀rọ̀ náà tí lóòótọ́ ni Portable fẹ́ ọmọbìnrin yìí rí tó tiẹ̀ mọ́rú ẹni tí í ṣe ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa Kọ́lá Olóòtú wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n sì fi fọ́nrán hàn wá níbi tí Portable fúnra ẹ̀ tó ti ṣe fídíò tó ti ń ṣàlàyé bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ níjọ́ wa lọ̀rọ̀ Lizzy Anjorin àti Portable ó parí báyìí bàbá Kọ́lá Olóòtú mọ̀ gbìyànjú láti parí ẹ̀ ǹjẹ́ lóòótọ́ bọ́n ṣe rí parí fún Portable ǹjẹ́ Lizzy Anjorin bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló náà ó gbà láti parí ọ̀rọ̀ ọ̀hún ẹ jẹ́ agbọ́n bàbá wa Kọ́lá Olóòtú sọ lórí ọ̀rọ̀ náà ó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá tàbí lẹ́yìn ń gbọ́ wá ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa dọ̀rẹ́ àwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láti ti aago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ wọ ẹja ṣíà rẹ̀ gbogbo etí tó gbà lọ lórí ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n lè gbábọ̀ nítorí pé ọ̀pọ̀ ló ń dá Lizzy Anjorin lẹ́bi bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ló sì ń dá Portable lẹ́bi tàwa ló jẹ̀bi ọ̀rọ̀ báwo ni bàbá Kọ́lá Olóòtú ṣe yanjú ọ̀rọ̀ náà sí àti pẹ̀lú pé kí ni Portable sọ lẹ́yìn ọ̀rọ̀ yìí kí wàá ní Lizzy Anjorin padà fi dá lóhùn gbogbo ẹ̀ ni wọ́n fi hàn wá ẹja pín kálé ẹja subscribe síbẹ̀ kàtàgò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹja mọ̀ àbí tó ń bọ̀. ọ̀rọ̀ ẹ̀yin àti Lizzy Anjorin ó fọ̀nà ojú báyìí ó dògbòǹdà kò sẹ́ni tí ọ̀gbọ́n ń pa ẹ̀ kí ló dé ọ̀rẹ́ ṣe é dọ̀tá ṣe bẹ́ẹ̀ lé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣe bọ́ọ̀rẹ́ nìyẹn bó ló ṣe adé tẹ ọ̀tá wa dé lọ́sàn-án kan òru kan. Anyway títí dòní mi ì tí ì bá Lizzy ṣọ̀tá. pẹ̀lú gbogbo ewì. mi ì tí ì bá ṣọ̀tá. ẹ mọ̀ tó ti kọrin ẹ mọ̀ tó ti wọ stúdíò. mi ì tí ì bá ṣọ̀tá. bó tiẹ̀ làwọn ewì ń ṣe tà sí àti orin tẹ̀ ṣe ń stúdíò. àìlèjà ló ń jẹ́ wọn bí mi lẹ̀ yìí. ẹ̀yin àgbàlagbà ní ojúlé bàbá ẹni kì í gbèjà ẹni. ọ̀dà ẹja fòbẹ̀hùn kí ló fàjà yín gan-an. ìṣípàǹjà. kí ló fagbọ́n mi sí omi òtó. kò sí ní tó fagbọ́n mi sí omi òtó yẹn. ẹni kò sí ogún mi ọ̀tẹ̀ mi àtẹ̀yìn àti Lizzy. ohun tó ṣẹlẹ̀ ni pé èmi nígbàgbọ́ pé mò ń bá Lizzy wí gẹ́gẹ́ bí aṣíwájú fún. ẹ̀ ń bá Lizzy wí. bẹ́ẹ̀ ni. ìyàwó ilé ẹ̀ ń bá wí. mo lè bá wí torí wípé lára àwọn ọmọ tí mo tó jẹ́ lọ́mọ lára ọmọ lẹ́yìn mi nídìí iṣẹ́ eré
níjọ́sí. ọ̀pàgbà wálé àlẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni lára àwọn ọmọlẹ́yìn mi kò lè sọ pé ṣáàlì sọ pé mo bá àwọn nídìí iṣẹ́ yìí Ní mo Lizzy. dẹ̀ pẹ̀lú àwọn ọ̀gá tó tẹ́wọ́ gbà. ní Lizzy. bẹ́ẹ̀ ni. Kí ló wá fa ẹ̀yin àtọmọ yín ṣe á di ǹjẹ́ wà ń fà kó tí jókòó tẹ̀ wà ń kéwì tẹ̀ ń kọrin stúdíò ebi bọ́mọ èèyàn bá ṣẹ̀yàn á sì mú bílálà á sì mú kòbókò á sì báwí tàbí mọ̀dé ìmọ̀ṣe bá mọ́ òun ṣe á di tèwì. bọ́mọ bá ti wá kọjá nínú lọ́wọ́ bàbá ó kàwé mọ́jú díẹ̀díẹ̀. bàbá mọ́jú ni. ẹ ṣe kárí kì í ṣe wípé ọmọ yẹn sọ̀rọ̀ burúkú bá bàbá lórí. òun náà ti sọ̀rọ̀ èmi èyí tí ẹ wo ní èyí tí ẹ wo tẹlifíṣàn sínú tẹlifíṣàn náà lẹ ti ń sọ̀rọ̀ lórí social media wa yìí náà ni lórí social media wa yìí. torí nínú tí Lizzy ń sọ o oníkìní kan tí máa tẹnu mọ́ tí bá ń ṣètò rẹ̀ aládàbí pé tó ló ń bá kọ́kọ́ wá fún lágbájá tó ti wá fún yín rí. so bó ṣe wá di wípé mo sọ̀rọ̀ yẹn the next thing tí màá wá tá máa send the link kan sí mi ní mo kàn gbọ́ bọ̀dá rí yàn ẹni ṣoríire Lizzy rèé ẹni ṣoríire kẹ̀ mo ṣáà wo mo rí pé òkè òun bínú sí mi bó ṣe máa ń bínú sáwọn èèyàn wá bí mi àgbàjá èmi ní. kí ló fà á tó fi sọ̀rọ̀ fún yín. kò sí nǹkan tí mo rí tó kọjá wípé àti Ìyábọ̀ àti Lizzy pressure àwọn méjèèjì ó pọ̀ lórí ọmọbìnrin kan tá à ń pè ní Bíọ́lá Adébáyọ̀ lára ọmọ wa náà sì ni wọn. Ìyábọ̀ ń bínú Lizzy ń bínú Ìyábọ̀ tẹnu bínú tí mo rí tèmi tó jẹ́ pé n tèmi rí nìyẹn pé Ìyábọ̀ ìgbà tí Ìyábọ̀ bínú àwọn èrò wá àwọn tó jẹ́ fáǹsì Ìyábọ̀ náà wọ́n wá tara Ìyábọ̀ wọ́n wá bínú. ṣé Ìyábọ̀ Òjó ní ẹni bínú kí ni bínú sí. ọ̀rọ̀ wípé wọ́n ṣe interview fún bàbá Ìjẹ̀ṣà wọ́n ṣe interview fún bàbá Ìjẹ̀ṣà. kí ni ti Ìyábọ̀ tí ń bínú sí. ìgbà tí bàbá Ìjẹ̀ṣà ń sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kọjá dárúkọ Ìyábọ̀ dárúkọ ọmọ Ìyábọ̀ ṣùgbọ́n kí la ti ń pè teaser ni wọ́n wá gbé kinní yẹn sí teaser kò dẹ̀ sí kò sọ jù bẹ́ẹ̀ yẹn lọ kì í ṣe pé bóyá ó bú Ìyábọ̀ kì í ṣe pé bóyá bá Ìyábọ̀ jà ṣùgbọ́n gẹ́gẹ́ bí wípé ẹni tí ó bínú sí bàbá Ìjẹ̀ṣà pọ̀ ẹ má jẹ́ ká dispute yẹn. ẹ̀yin tẹ́ ń wí ni pé ńgbà ó sọ̀rọ̀ ń pa Ìyábọ̀ mẹ́ kí ló wá kan ti ní sí. nígbà tí Ìyábọ̀ wá rí òun wá ṣáà bóyá ó complain pé bóyá kí bàbá Ìjẹ̀ṣà má dárúkọ òun something so ọ̀rọ̀ yẹn ṣàdáríwò. kí ló wá kan ti ní sí. tó bá tọrọ yẹn dariwo ariwo tọrọ yẹn di pressure yẹn wà pọ̀ lórí àwọn ọmọ yẹn débi pé àwọn èèyàn ṣáà ń blame pé kí ló máa ìgbà bàbá Ìjẹ̀ṣà fún kí ló dé tó lòdù fídíò yẹn nígbà tí bàbá Ìjẹ̀ṣà ò kì í ṣe pé bàbá Ìjẹ̀ṣà wà remorseful nǹkan gbà kan so pressure yẹn wà pọ̀ gbogbo ẹni tó ń gbọ́mọ yẹn jà ti pọ̀. àwọn ṣáà insist pé ọmọ yẹn lọ yọ fídíò lọ́mọ bá yọ fídíò. kí ló wá kan ti yín bẹ̀. thank you. bó o ní ti Lizzy ṣe wáyé lórí ẹ̀. ẹ̀ṣin ìgbà tí wọ́n wá yọ fídíò wọ́n tún bẹ̀rẹ̀ àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí bú oṣù máa yọ lóye tó yọ ọkọ̀ ọmọ yẹn ṣàtúwà láàrin méjì. so lèmi bá ní ọ̀dà ìwọ Ìyábọ̀ o sísítà mi o òun má bínú mọ́ o torí pé o bínú làwọn èèyàn ṣe pariwo lé ọmọ yìí tí ọ̀rọ̀ fi di ọkàn bẹ́ẹ̀ yẹn o ìwọ náà tó jẹ́ Bíọ́lá ọjọ́ míì bóyá Obama ti yọ fídíò yẹn o torí o tún yọ fídíò tán sìn o tún dariwo o tún ti wá ń rí i pé Lizzy náà tún ní fídíò kan wà tí Bíọ́lá yẹn ṣe fún interview kan wà tó ṣe fún Ìyábọ̀ bíi last year sẹ́yìn pé n tó lè mú tó ti lè yọ fídíò bàbá Ìjẹ̀ṣà àfi kó yọ ti tòun náà pé Lizzy ló sọ bẹ́ẹ̀ fún wa ní tò Lizzy ìwọ náà àmọ́ mo mọ̀ pé torí n tó wà nílẹ̀ náà ni ìwọ náà má bínú ìwọ náà má ní kó yọ fídíò ẹ gbàgbé ẹ ìyẹn ti lẹ́ fọ́mọ yìí lẹ̀ because ṣe mọ̀ pé tí èrò bá pọ̀ lórí ẹnìkan nígbà míì tí a bá tètè attend sí irú ẹnìyẹn ó lè wà depressed débi pé ó fa ìjàmbá tá a lérò kó má bá wa sí ìjàmbá tá a lérò ká má bá wa ní wọn bá dẹ̀ ti fi ilẹ̀ o wọn bá dẹ̀ má ti pariwo lé o wọn bá ti má bàjá o ló jẹ́ kémi sọ pé wo Lizzy kò lè yọ ẹ fi lẹ̀ yẹ kó máa ṣiṣẹ́ ẹ lọ. ok ẹ̀yin sọ bíi pé ẹ lọ fún ọmọ ń gbóyà pé
wọ́n yọ fídíò kankan kò lè yọ fídíò gbàgbé lórí ẹ̀. bí ìgboyà kọ̀ bí ìgbà tí mo bá wọn dá sí. ṣe pè nọ́mbà ẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ rí mo pé. náà ṣe fídíò mi ní nọ́mbà ẹ̀ kí n má parọ́. ok ẹ̀yin náà bá fi. mo wá ṣe fídíò pé Lizzy mo pẹ̀lú àwọn tó bá wájú náà kí ló yẹ kó dé tó fi máa wá bọ́ sórí social media yìí tó máa wá gbé mi ṣe pé Lizzy ó pọ̀ fún ẹ ó pọ̀ gan má ṣe bẹ́ẹ̀ mọ̀ sọ̀rọ̀ yẹn dáadáa. ìtẹ́lẹ̀ díẹ̀ ni a máa rí ni tì. ìtẹ́lẹ̀ díẹ̀ ni kankan kọ́ ẹ̀jọ̀ báwo lobìnrin tí eré ti pa yín pọ̀ lọ́dún 11 sẹ́yìn ó bímọ lọ́dún 10 sẹ́yìn àbí. ok ṣe báwo ló ṣe jẹ́ tẹ́lẹ̀ díẹ̀ ni tó dẹ̀ tẹ́ tó sì ti sá lọ. fọdún 11 lẹ ti ríra ọdún 10 lẹ ti ríra. so ni ìpínyà yẹn ti dé pé òkè o kò sí ntàjọ ń sọ kò sí ntàjọ ń ṣe pọ̀ mọ́. kí ló fàjà láàrin ẹ̀yin àti obìnrin o. mo rìn pàdé ẹ̀ bí ìgbà téèyàn pàdé àgbákò ní ìgbà tí mo lérò pé ṣé mọ̀ pé bí aya bá kọ ni aya là fẹ́. kéèyàn replace. òkè nígbà tí aya kọ mi tàbí kí n sọ pé tí mo kọ aya ẹ mọ̀ pé wọ́n á pè òkè máa ṣáàdẹ̀ fẹ́ mi àsìkò yẹn ló rìn dé inú ayé mi. ẹ méjèèjì jọ rìn kábàkàbà pẹ̀lú ara yín. kábàkàbà èmi lọ ṣe MC lẹ́dẹ̀ wọ́n wá dé wọ́n pọ̀ wọ́n wá ń bá mi ya fọ́tò. aṣọ tí wọ́n wá mú lóde yẹn lèmi wọ̀ aṣọ tóun náà wá wọ̀ wá jọ aṣọ òde yẹn mi mọ̀ bóyá òun ló rà lórí bẹ́ẹ̀ ó láṣọ tó jọ lé wọ́n á fi bá mi ya fọ́tò. ìgbà tó máa wá tóṣù bíi 11 ààbọ̀ ọdún kan kọjá wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣáàtì mi ní Facebook wọ́n á júwe ara ẹ̀ mi mọ̀ ẹ́ èmi báyìí mi mọ̀ ẹ́ ló bá ń sẹ́ndì fọ́tò. tẹ́ẹ̀jọ yà. táàjọ yà yẹn tán wá ń gbé sórí social media ní ìsìn bí ìgbà tó jẹ́ pé fọ́tò gbéyàwó. mò ń gbọ́. tó wá sẹ́ndì fọ́tò wọn ó pẹ̀lú àwọn ọmọ tó bá mi ya fọ́tò ìjọ yẹn tó máa ṣàwọn wá kí mi òun ti fẹ́ nìkan lówó tó ní òun fẹ́ bá ń wá nọ́mbà mi nǹkan ṣẹ́dẹ̀ mọ̀ ọlọ́run kó ṣàánú wa àwa ọkùnrin náà mi náà ti rí ní rí pé rẹ̀ pé ọmọ ilé ó fẹ́ sáré wá ni o ṣe ti get bẹ́ẹ̀ sí tó o fẹ́ sáré wá yẹn ṣe mọ̀ ó di pé kọ́rọ̀ máa pọkùnrin àtobìnrin pọ̀ bí gbà tẹ́ pé àtijọ́ ń sọ̀rọ̀ fẹ́ àtijọ́ ń ṣe àtijọ́ mọ̀ so lẹ́yìn yẹn gbà tó máa súnmọ́ mi ó rí wípé ó dàbẹ̀ ni pé bọ̀bọ́ yìí ó ń kírun. ó rí pẹ́yìn ń kírun. n tí máa rí lẹ́yìn yẹn ni pé ó bẹ̀rẹ̀ sí borí fún mi bẹ̀rẹ̀ sí borí wá bá mi. so from there ṣe mọ̀ ó ṣàṣìdí pé ó lóyún nìyẹn. bí borí nǹkan gírípù yín pé n ta ń wárè. àṣìra ọjà ló wà náà ẹ̀ tiye so àtúndẹ̀ lóyún lóyún kẹ̀ meanwhile kí ló fa fífa àyè gbà ni pé mo ti fìgbà kan lé o mo ti fìgbà kan lé torí ọjọ́ kan wà mo fẹ́ pe ọkùnrin kan ọ̀pẹ́ lọkùnrin yẹn ń jẹ́ nọ́mbà mi ló pé kò mọ̀ èmi ṣe gbé ṣe pé nìyẹn pé second number mi ló ń pè kò mọ̀ ok ẹ̀dá báyìí ni ẹ̀ mo ṣáà lè ṣùgbọ́n nígbà tó máa wá tèmi ni ó wá ẹ̀gbọ́n mi kan wà tó ti bá lọ́dọ̀ mi ní period kan tó wá ó wá ń da ẹ̀gbọ́n mi yẹn láàmú pé ṣé mo wà lábẹ́òkúta ìyẹn dẹ̀ pè mí ẹ ló ṣó wà lábẹ́òkúta mo ní wà lábẹ́òkúta ní tí mo rí gbẹ̀yìn ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́ nìyẹn ìgbà tó máa tó bí 11:30 àwọn oníbọ̀ mi kàn pè mí ni pé ẹnìkan wà ní ẹnu ọ̀nà mi nígbà tí máa jáde lójú òun ni mo rí mo wá ro orúkọ pé mi mọ̀ bí ó ti sọ fún àwọn èèyàn ẹ̀ pé òun lọ́dọ̀ mi ṣé kí n ti síta báyìí láago yìí tí nǹkan bá ṣe wọn ò ní máriwo mi pa wọn á fún láyè wọlé tó máa tú ẹrù ọwọ́ ẹ̀ Quran tó ti rap ló nà sí mi. èmi dẹ̀ wà nínú prayer mo fẹ́ ṣe launching movie mi wọ́n rò ní title ẹ̀ pàṣẹ olúfẹ́ wá ṣeré fún mi mo dẹ̀ fẹ́ kó kẹsẹ̀ járí kí nǹkan já sí dáadáa ẹnu àdúrà yẹn ni mo wà Quran tó nà sí mi yẹn pé ẹ bá gba Kùránì. mo bá gbà á mo ṣe gbà á bẹ́ẹ̀ lẹ́mí ẹ̀ ń sọ fún mi ṣé o máa wá kọ́ ni. wọ́n ló ń bẹ lọ́hùn lọ́wọ́ yìí ọmọ ìlú náà Kùránì sí ẹ̀ ọlọ́run tó ń bẹ lọ́wọ́ ló ní Kùránì tó náà.
bí mo ṣe fún láàyè níjọ́ yẹn nìyẹn bá ṣáàdùn mo ṣáà ohun tó ti ṣe fún mi yẹn mo kàn wáìpù ẹ̀ kó lọ́kàn pé jẹ́ kí n máa wò ó ti yé so láàrin yẹn gbogbo lọ́ọ̀ṣì mi dẹ̀ kú bí oṣù méjì nígbà tó máa di pé lọ́ọ̀ṣì yẹn kú bí ọ̀sẹ̀ méjì ó ti lóhùn ní ọkùnrin àtòbìnrin ṣáàníjọ́ máa sọ nílé kọ́ máa yí lura wọn má jà tanra wa jẹ. ẹ ti parí ẹ tí ì ṣe lọ́nsìn ẹ ti parí àdúrà tẹ́ ń ṣe ń gbà náà àbí lórí àdúrà náà lẹ ti wà. àdúrà mi ò ní kí n máa ṣeré àbí nǹkan kan. ẹ sáré so lọ́wọ́ kan já nọ́mbà. gbà tí lọ́ọ̀ṣì fún àkọsẹ̀ méjì dì nẹ́sìn tí mo ṣàbọ̀ ni pé òun ti lóyún. àdúrà ti gba gbogbo bí àdúrà gbà wá. but ọjọ́ lọ́ọ̀ṣì yẹn gangan ni mo mọ̀ pé mo ti wọ ga o. ẹ sáà wò. nígbà tó jọjọ́ lọ́ọ̀ṣì nígbà táwọn ọ̀rẹ́ ẹ̀ máa dé látòṣogbo òsì bẹ́ẹ̀ ni tó rí ìmúra yẹn gbá olóṣó làwọn ọmọ yìí o olóṣó làwọn ọmọ yìí o mi wàá sọ̀rọ̀ gbàtà tó wà nínú hall ó tún ṣàwọn nǹkan kan tí mo fọ pé ó dáa tí mo tún wá lọ tẹsẹ̀ bọ̀ yìí mo kú tẹ̀ ẹ́. irú àwọn nǹkan wo láàrín mi bàtà ké lóòtú fẹ́ ẹjẹ́ àmọ́ tẹ́ ṣé ẹ mọ̀ pé tọmọlúwàbí bá sọ pé ẹgbà àti bí ọmọ kọ́mọ bá sọ pé ẹgbà tọ̀tọ̀ ni tí ṣe nǹkan kan tó bàbàrà ló ṣẹlẹ̀ mú wá gbà lásán ni látara ó dà gba ilé yìí jẹ́ ká ṣe ilé báyìí lásán nìkan ni mo ti rí pé ọmọ yìí máa burú jẹ́ mo kà sára ó ṣàdẹ̀ ti lóyún a ṣe lọ́ọ̀ṣì yẹn lọ wọ́n á pè mọ́ tó ọlọ́run ní jẹ́ wọn gbọ́dọ̀ sọ pé irú wájú ọmọ gbé o ilé yín máa débẹ̀ o mo dẹ̀ pé Ṣẹ́gun Ògúngbè mo pe àfa ọ̀rẹ́ mi kan ní Èkó pé mọ́mí mi ẹja lọ. ìgbà tá a délé yẹn làwọn bàbá yẹn ní àwọn tí ń wá látọdún méjì tí èmi ni mo gbé pamọ́ mo ní èmi kẹ̀. níbẹ̀ délé wọn. nígbà mo ta délé wọn. àwọn tí ń wá látọdún méjì mi irọ́ o gbogbo ìtí èmi àti ẹ bẹ̀rẹ̀ sí rìn pọ̀ tó serious báyìí gbọ́ pé oṣù mẹ́ta torí ó lóyún tí mi dẹ̀rẹ̀ dí àti sọ pé kọ́mọ lọ́mọ máa ṣẹ́yún kiri tàbí wípé kó di pé bákan tàbí mo fẹ́ rẹ̀ jẹ́ ni mo ṣe bá wá o. àwọn bàbá yẹn ni àwọn ti pẹ́ràn lórí ẹ̀ nígbà pé àwọn wà. ṣé n tẹ́ fẹ́ sọ ni pé arrangement ni. gbogbo ẹ̀ pátápátá arrangement kódà oníṣọ́ọ̀bù tó ti ń ta provisions. ṣe ti get but nítorí wípé ẹni tèmi àti ẹ̀jọ́ ń jà bí wọ́n ṣe contact ara wọn mi ò mọ̀ ẹni tèmi àti ẹ̀jọ́ ń jà bá dẹ̀ ti ń bá jà gbogbo ibi tó ti fẹ́ bá finish yẹ ló máa wá mo ti wá rò pé yẹn máa finish mi inú mi dẹ̀ wá dùn wípé ńgbà tó máa ráyè gbọ́ òfútù fẹ́ tẹ̀ mí. ọ̀dà gẹ́gẹ́ bí èmi tí mo já gbàlagbà láàrin yín nìsín èmi ó ṣáájú yín lọ lọ́jọ́ orí pátápátá pàápàá mo sì jó lẹ́sì náà lọ lọ́jọ́ orí pátápátá. tí n bá pé ibi tí òjò bá bá ọjọ́ ni mo pa á sí wípé ibi tọ́rọ̀ déjú òun gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀yẹ ṣe bí ọkùnrin bó ń bá ṣe bí obìnrin pé n ò tún gbọ́dọ̀ gbọ́ nǹkan kan ṣé ẹ lè tijú kẹta yìí fún mi ṣé kí n mọ gbọ́ nǹkan kan lórí ẹ̀ mọ́. ẹ ṣé bàbá. èyí sì bò náà sọ̀rọ̀. torí kò dá kí n sọ̀rọ̀ gbà tí ẹ bí mi lákọ̀ọ́kọ́ mo ní mi ò bá Lizzy jà. ẹ sọ bẹ́ẹ̀. Lizzy ló ń gbé mi jà torí òun ń ṣépè mi tí ì fi ṣépè kankan. ẹ sì gbọ́dọ̀. ṣó ti mo tún sọ fún débẹ̀ pé kódà mi pẹ̀lú ẹni tí ò gbọ́dọ̀ fi ẹ́ ṣépè ṣùgbọ́n everyday àṣẹ pé tèmi àṣẹ ti yá mi àṣẹ ti yàwó mi àṣẹ gbogbo ẹ̀. nawọ́ sí kámẹ́rà báyìí nawọ́ sí kámẹ́rà ọwọ́ rẹ̀ ló ń wò yí o olóńyọwọ́ àtẹ̀sẹ̀ èmi pa á láṣẹ ni o tí òun bá gbọ́ ẹ̀tọ́rí mo mọ̀ pé ìmọ̀ tẹ̀lé nǹkan bí àṣà bílẹ̀ àdàbí ntí ẹ̀ máa ba èmi lẹ́rù nínú ọ̀rọ̀ ẹ̀ tí ọba gbọ́rọ̀ tá a sọ èyí tó wọ́n sọ nǹkan kan lè mọ̀ ń kọ́ tí ẹ̀yin náà sì fún mi ní promise pé ẹ̀yin náà ẹ̀ ní jọ jáde fúnra yín mọ́ ń kọ́. báyọ̀ mi mọ̀ bóyá kọ́ ni tí a fi bá wa Barrister wọn ni kò sógun mọ́ kò sọ tẹ̀ mọ́. Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ọmọ ẹni ìjà ọba ti pèrè lọ́kùnrin ebi àtàrí jáàna àti lápọ̀mẹ́ǹtì ó ti pẹ́ o ó tẹ̀ tó di pé awuyewuye tọ̀rọ̀ ẹ wà lẹ̀ a sì gbọ́dọ̀ mọ̀ wípé torí pé awuyewuye wà lẹ̀ a ní ṣe ètò tá a fẹ́ ṣe mọ́bẹ́ ọ̀tún mọ́bẹ́ òsì mọ́bẹ́ àríjàn mọ́bẹ́ Lizzy ẹ jẹ́ kálàáfíà ọjọba o ẹ jẹ́ kálàáfíà ọjọba ẹ sì mọ́ jẹ́ kí wàhálà kankan ó ṣẹlẹ̀ mọ́. eré wo lọ́wọ́ á gbé Portable jáde tó sọ Portable the star. ṣe rí nígbà tí mo fẹ́ hàn díẹ̀ ni.
àwọn fíìmù mi ti ń fojú mi hàn díẹ̀díẹ̀ ṣùgbọ́n nígbà tí mo ya fíìmù kan tí mo pe àkọlé ẹ̀ ní Omidan Ọláìtàn. Omidan Ọláìtàn. ok. èmi àti Fathia Balogun la ṣe lead role. ok. so àwọn èèyàn mọ̀ mí díẹ̀. láti bẹ̀. ṣùgbọ́n ìgbà tí mo wá ṣe Bọ̀sún ọmọ Yankee. so fíìmù Bọ̀sún ọmọ Yankee yẹn ló wá escalate. kí lẹ ṣe nù Bọ̀sún ọmọ Yankee. olórin ni mo ṣe ń bẹ̀. olórin tí ó wálé láti Amẹ́ríkà. ok. tó jẹ́ pé ń ṣe ló jí owó gbé lọ́hùn ó wá fi ń jayé ń bí. instead kò kọ́lé ó gba hòtẹ́ẹ̀lì jọ gbogbo ọmọ báǹdì ló fi sí yàrá kọ̀ọ̀kan. gbogbo ìyàwó ó fi wọ́n sí yàrá kọ̀ọ̀kan àwọn security ó fi wọ́n sí yàrá kọ̀ọ̀kan lọ́tẹ̀ẹ̀lì. so ọmọ Yankee. bẹ́ẹ̀ ni. ta ni Portable gan tí a ń pè ní olówó gẹmọ. orúkọ mi lápèjá ni Lukman olówó gẹmọ Arijan Mr. Portable actor. ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni mi. l'Abẹ́òkúta lọ́tún ló sì yín. bẹ́ẹ̀ ni Kéńtà Òkè-Ìjìgbò ni wọ́n ti bí mi. ǹjẹ́ lè rántí fíìmù kan tẹ́ kọ́kọ́ ṣe lórí táwọn èèyàn wò tí wọ́n pàtẹ́wọ́ fún yín pé mo rí fèsì ń bẹ̀. bọ̀dá kan wà l'Abẹ́òkúta ń pè ní Ekulójú. ní tíátà ni wọ́n ya 13 episode lọ́dún yẹn. wọ́n pe àkọlé ẹ̀ ní Fìtínátì. so wọ́n wá ní kí n wá ṣe ọmọ Kèlání yẹn ó máa lọ nínú oko ó dẹ̀ rí ìbẹ́pẹ lórí igi ó ká ìbẹ́pẹ àṣebẹ́pẹ yẹn wọ́n ti rò ó wá gbé ìbẹ́pẹ yẹn délé ó là oúnjẹ so inú wa rún wá kú. wọ́n ró ìbẹ́pẹ yẹn ibi Fìtínátì ti wá nù. ibi Fìtínátì ti wọ̀lú yẹn nìyẹn. Lizzy ló ń gbé mi jà torí òun ń ṣépè ní ìtí ìfi ṣépè kankan. mo tún sọ fún débẹ̀ pé kódà mi pẹ̀lú ẹni tí ò gbọ́dọ̀ fi ẹ́ ṣépè ṣùgbọ́n everyday àṣẹ pé tèmi àṣẹ ti yá mi àṣẹ ti àwú mi àṣẹ gbogbo ẹ̀. Arijan Mr. Portable actor ẹ̀gbá ni mí ọmọ orò lọ́tà olúgbọ́njọ bí ọmọ asẹ́ tí mú mi kíkan ẹ má yẹ gbà kókó. ẹ máa kéwì. bẹ́ẹ̀ni. ẹ máa kọrin. bẹ́ẹ̀ni. ẹ sì gbóòdù púpọ̀ nù tíátà. bẹ́ẹ̀ni. ẹ̀bùn náà máa pọ̀ púpọ̀ o. tíátà náà ni gbogbo ẹ̀ bá dé. Ọlọ́run ní bọlá náà jẹ. àmì àṣẹ. tó fídíò yìí èmi ò mọ̀ bóyá ẹni tí mò ń bájà ló wá gbé wọ Fatima dìde o mi ò dẹ̀ mọ̀ bóyá ẹni tó ní YouTube tó ti rojọ́ rí létí ẹ̀ tàbí táwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́ ti jọ sọ́rí létí ẹ̀ tó mọ̀ wípé kinní kan gbà àárín èmi àti ẹ̀ kọjá ló wá wò pé tó YouTube tòun náà gbọ́dọ̀ jẹun tó sáré wá bá ẹ wípé kó o jáde kó o máa wá pa gbogbo irọ́ tó ń pa tó bá jẹ́ bẹ́ẹ̀ from time o rò láròjinlẹ̀ kò ti jẹ́ káwọn èèyàn mọ̀ tó bá wá jẹ́ pé wọ́n ló fẹ́ lu opportunity pé mò ń trend lọ́wọ́ láàrin ìjà tó ṣẹlẹ̀ láàrin èmi àti Lizzy ẹlẹ́yà ló wá ṣe yìí ṣó o mọ̀ wípé bí ewúrẹ́ bá ti fara jóná ó máa gbóòórùn ara ẹ̀ ni bí ọmọdé bá sì kọyún àná àwọn àgbàlagbà wọn á fìtọ̀ balẹ̀ ẹ̀yìn èèyàn mo mọ ọmọbìnrin yẹn lóòótọ́ o bí mo ṣe mọ̀ MC ni mo lọ ṣe ní Ẹdẹ MC tí mo lọ ṣe ní Ẹdẹ ẹ rí fọ́tò kan tí wọ́n gbé tí a jọ wà nínú ẹ̀ aṣọ tí wọ́n mú lóde tí mo ti lọ ṣe MC ni mo wọ̀ aṣọ yẹn kọ́ ni irú aṣọ ẹ o àmọ́ nítorí wípé wọ́n ti mọ̀ aṣọ tán ní mú nìyẹn yálà wọ́n ra aṣọ òde yẹn ni o yálà ó kàn láṣọ tó jọ ń lé ni o àmọ́ wọ́n kóra wọn wá ní gàǹgì ni wọ́n ń bá mi ya fọ́tò nítòótọ́ nígbà tó ń bá mi ya fọ́tò yẹn mò ń bá wọn dápàrá oníkálukú sì lọ lọ́jọ́ náà mi ń gba nọ́mbà ẹ̀ kò gba nọ́mbà mi lẹ́yìn oṣù bíi 11 àbọ̀ ọdún kan ti kọjá ní ìwọ Fatima wá bẹ̀rẹ̀ sí bá mi ṣáàtì lórí Facebook olóò tí ń wá mi ti pẹ́ olóò tí ẹnìkan ó ti ọ̀hún ọkọ̀ ti gbá ẹ ẹnìkan ti ní kó sẹ́ndì owó kóhun tó kó tó rí pé wrong number ni tó ó bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ èmi náà ń bá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ẹ gbọ́ gẹ́gẹ́ bí ọkùnrin ní tòótọ́ mo padà bá ẹ sọ̀rọ̀ lórí Facebook yẹn àgbẹ̀jọ́ ń sọ̀rọ̀ àìsí nọ́mbà ọ̀rọ̀dọ̀rọ̀ WhatsApp bó o ṣe mọ̀ wípé mùsùlùmí ni mí mo máa ń kírun alukuran rí o alukuran rí gbogbo eléyìí tí mò ń ṣe mi ò ṣe nítorí Lizzy mi ò sì ṣe nítorí ìwọ Fatima gangan mi ò sì ṣe nítorí ẹni tó ní YouTube tí kí la ti ń pe àwọn blogger tó wá bá ẹ no àmọ́ nítorí àwọn tó jẹ́ olólùfẹ́ mi alukuran nìyẹn
gbogbo tí n máa sọ lónìí èyí tí n bá fi pamọ́ rọ́mọ́ wọ Fatima ọmọ Ekia bírékìá lẹ̀ ń pe lédè ìlú ní Tápà tí n bá fi parọ́ mọ́ ẹ Al-Qur'an ni mo gbèrú yìí ó sì ní oríṣiríṣi agbára nú gbogbo agbára nú ẹ ló lè kún tó bá fẹ́ fi ègún dáyàn ó dáa ní sẹ̀ríà fún mi àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló pamọ́ mi tí mo fẹ́ wá dìbọ́ǹkì yìí gbogbo ègún inú Al-Qur'an yìí tó á dá sẹ̀ríà fẹ́ lọ because why tó fi máa jẹ́ pé nígbà tí mò ń bá Lizzy jà ní ìwọ obìnrin tó ti lóyún bímọ fún mi lọ́dún 10 sẹ́yìn ló máa wá dé kí nìyẹn ní í ṣe ṣówó ló fẹ́ dọ́gbọ́n fi mí tọrọ torí ohun tó ń ṣẹlẹ̀ èmi ò mọ̀ mo mọ́ ọmọbìnrin yẹn lóòótọ́ ká má fọ̀rọ̀ gùn ó bẹ̀rẹ̀ sí wá mi wá tó ti ṣe bó o ṣe dédé mi tó o bá ẹ ní ìkírun Fatima lẹ́yìn ìgbà yẹn tí máa rí ẹ orí ló bẹ̀rẹ̀ sí bò ìjọ tó ti bí ẹ náà ló ti ní àwọn dábìẹ àfáàní wọn àwọn àfáàní bí ẹ nǹkan olóòtí ṣe tán nílé ìwé ló sọ fún mi nítòótọ́ ìrìn àjò wọ́ láti bẹ̀rẹ̀ àsìkò tí mò ń wí mo fẹ́ bìnrin ìrìn àjò wọ́ o kí n tó mọ Fatima obìnrin méjì ló ti bímọ fún mi gbogbo obìnrin tó sì bímọ fún mi ó dá mi lójú pé kì í ṣe pé mo ṣàìdásẹ́ ní kankan Fatima gbogbo òtàn yìí ni mo jẹ́ kó o mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ nítorí kó o fẹ́ celebrity o máa bẹ̀rẹ̀ sí sọ pé kò sí nǹkan mẹ́ẹ̀ dáàbì ni ìyàwó náà lọ́fẹ́ àbúrò láì fún ọgbọ́dọ̀ wọn ìyàwó mẹ́jọ lọ́fẹ́ ìyàwó kìíní kan lọ́fẹ́ nǹkan along the line ó di ọjọ́ kan ó fẹ́ pe nọ́mbà ọkùnrin kan èmi ló pè tó sì mọ̀ mo gbé ẹ ṣépè látọ̀dọ̀ yẹn ni mo ti lé ẹ dànù kó tó di wípé ẹ̀gbọ́n mi tó bí mi lé tó o ti mọ̀ nígbà tó o wálé mi o bẹ̀rẹ̀ sí pé lọ́jọ́ tó o máa wá o tẹ́ẹ̀dì mi ò mọ̀ ẹ̀gbọ́n mi yẹn ni ò mọ̀ tó o fẹ́ ṣe tó fi bẹ́ẹ̀ mọ̀ bóyá mo wà nílé àbí ìsínlé òru ló dé ní aago 11 kọjá o dúró sẹ́nu ẹ̀nà àwọn aráalé ló pè mí pé ẹnìkan wà lẹ́nu ọ̀nà yìí mo jáde mo rí pé wọlé o di ẹrù dàgà ṣé láago 11 ṣé kí n wá dájú ọmọ yìí lásìkò tí mò ń pín mo fẹ́ ṣe lọ́ńchìn mo fi lè kàn wọ́n rò mo jẹ̀ tẹ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ burúkú mo gbà ẹ́ láàyè wọlé títí tó máa tó ẹrù Al-Qur'an ló ráàpù mọ́ pépà ṣáínṣáín tó máa fi ráàpù gan yẹn Al-Qur'an yẹn ló gbélé mi ló nà sí mi Fatima mo máa kọ́ àmọ́ mo fún ẹ láàyè lọ́jọ́ yẹn kò dúró ó dẹ̀ di ọjọ́ kejì ó yá máa wá lọ ilé yìí ní ẹ̀fẹ́ tí ẹ bọ́ ta lóru kó má di pé ilé ẹnìkan ló lọ tó tí ẹ bọ́ ta lóru ó di ọjọ́ kejì mo ní kó o máa lọ ṣùgbọ́n nítorí pé mo rántí pé Ọlọ́run ni mò ń bẹ̀ lórí lọ́ńṣìn tí mo fẹ́ ṣe tí Pàṣọ fẹ́ wá ṣeré fún mi lọ́dún náà tó dẹ̀ jẹ́ bọ́lọ́run yẹn ló fi ń bẹ̀ mí wàá gbà ọjọ́ ìdáfọ́lọ́run bẹ́ẹ̀ ló ṣe jẹ́ o lẹ́yìn ìyẹn gẹ́gẹ́ bí ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó sóbìnrin tí mo fẹ́ fẹ́ ṣe mi ìní ìyẹ̀wò mo gba ẹ láàyè òun wá sọ́dọ̀ mi along the line màá ló lóyún òkè olóyún ibo làwọn òbí ẹ wà àwọn ò gbọdọ̀ gbọ́ pé irú wájú ọmọ gbé mo pe ṣẹ́gun gbé mo pe yára ẹjẹ́ adébẹ̀ ká sọ pé ó ti lóyún àwa la ló lóyún fún ilé yín la dé ń jọ yẹn la mọ̀ kó dọdún méjì tó ti ń wá ẹ o ìjọ yẹn la mọ̀ wípé wọ́n ti pẹ́ wọn nítorí pé wọ́n ń wá ẹ Fatima àbí lọ́jọ́ lọ́ńṣìn mi nígbà táwọn ọ̀rẹ́ ẹ máa dé gbogbo èèyàn lórí báwọn ọmọ olóṣó làwọn ọmọ yìí tó di ẹsẹ̀ ìdí wípé lọ́jọ́ yẹn mò ń sọ fún ẹ pé àwọn ọ̀rẹ́ yìí ó dìnáì wọn mo wá ní ṣé bí Òṣogbo náà ni wọ́n ti wá báwo náà ṣe mọ̀ pé mò ń ṣe nǹkan bí olóògùn ọmọ ṣe ráìvì àbí àwọn ọ̀rẹ́ yẹn lọ́jọ́ yẹn náà pẹ̀lú ẹ̀ èmi náà ni mo bẹ́ẹ̀ lọ́ọ̀dì wọn o àbí ìgbà yẹn lọ ok mo wá mọ̀ wípé wọ́n ti ń wá ẹni látọdún méjì ok olóyún oṣooṣe series of things like that mo ń wẹ̀ máa ní òbí mọ yẹn ó láǹtí ẹ̀kọ́ tó lóhùn ló ń ṣe ẹ́ mi ìrántí orúkọ ẹ̀ mọ́ àǹtí ẹ̀ tó lọ́mọ bàbá ẹ̀ ni o ti mọ ẹni yẹn òun ló ṣe ẹ́ òun ni ìfẹ́ kó nílọ́kọ pé òun ni kíní kan kìnìkan at the end of the day àwọn ọmọ tí mo ti bí kó tó wá gbogbo ọmọ mi tíyàwó tí mo ti fẹ́ tẹ́lẹ̀ kó tó dé kó sọ̀rọ̀ mi náà ń gbé tí n bá jọ lórí burúkú ọmọ tí n bá jọ lórí burúkú ọkùnrin obìnrin ò ní da ọmọ sí mi lákàtà kí nǹkan kan má lè ṣe àwọn ọmọ yẹn kọ́ má bì lápá kọ́ má kàn lẹ́sẹ̀. day one ló ti mọ̀ wípé báyìí ni àbí now kò sí tó ṣe àwọn ọmọ mi àwọn ọmọ yẹn kò bá mi gbáhùn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ló máa ṣe wọ́n olóyún bímọ lẹ́yìn ìgbà tó bímọ tán ló lè bẹ̀rẹ̀ sí mọ̀ pé àwọn ọmọ yẹn ẹ̀rí wọn bẹ́ẹ̀lì kìnìkan kí ni gbogbo ilé ìjọ tó sì máa lọ èmi kọ́ ni mo lé ẹ Fatima ohun tí mò ń fún ẹ ni kò tó ẹ torí bó ṣe ń bọ̀ o rò pé owó wà lọ́wọ́ mi rẹpẹtẹ ni o rò pé owó wà lọ́wọ́ mi rẹpẹtẹ pé bí àwọn actors kan ṣe ń jáde tó wọ́n láwà lọ́wọ́ wọn ìgbà tó dénú lémi lórí pé 3 bedroom flat ni mo lò ìgbà tó dénú lémi lórí pé normal 3 bedroom flat ni ó sì èrò ẹni pé ó kú wà ló fi lóyún sùúrù ẹni ò gbé mọ́ òun gbé àwọn condition ńláńlá lẹ́mí sì tẹ̀lé ẹgbà tí ní tí mi dẹ̀ ní lọ jalè meanwhile mo fẹ́ ṣe launching ní August 1st ó dé ní June láàrin June launching ní oṣù méjì
nítorí pé mi ìfẹ́ kó dá àdúrà tí mò ń gbà fọlọ́run lọ́wọ́ nù. Fatima ń gba ìláyè dúró, ìgbà láàyè tó dúró tó fi ń lọ tó fi ń bọ̀ àárín yẹn ló lóyún. Ọlọ́run náà ni mo tún wojú ẹ̀ pé tó lọ́pọ̀ tẹ̀ tó bá ti lóyún, àmọ́ lọ́jọ́ lọ́sìn ó farahàn ní mo mọ̀ pé nǹkan ṣẹlẹ̀, mo sì mọ̀ pé bọ́rọ̀ ẹ ṣe rí nìyẹn. Àbí òkè ó bímọ yẹn, ìgbà tó bímọ yẹn mo pe àwọn èèyàn wọ́n bá mi sọ ọmọ yẹn lórúkọ náà. Along the line, meanwhile, ara àwọn nǹkan tí mo fi rò pé bóyá ọmọlúwàbí ni ẹ pé o máa ṣe é fẹ́ pẹ̀lú ntójú mi ti rí nínú ayé. Ṣé bí ara tí mo rò ní wípé béèyàn bá dé Fatima ó máa kúnlẹ̀ ni o. Bó o bá lọ gbomi wá tó o bá fẹ́ gbómi fún yàn ó máa kúnlẹ̀ ni o. Bó o bá lọ gbé oúnjẹ wá tó o bá fẹ́ gbé oúnjẹ yẹn fún mi ó máa kúnlẹ̀ ni o. Tó o bá fẹ́ palẹ̀ àbọ̀ mọ́ ó máa kúnlẹ̀ ni. Fatima gbogbo èèyàn sì ló ń ṣe fún. Àbí ara àwọn gímìkì tó lò yẹn o. But at the end of the day, ìgbà tí mo bẹ̀rẹ̀ sí mọ̀ ẹ́ látọjọ́ lọ́ńṣìn pé àwọn ọ̀rẹ́ tọmọ yìí kó wá yìí olóṣó ni wọ́n. Ṣé kì í ṣọmọ olóṣó lọmọ tó borí wá fún mi yìí? Àmọ́ mo tún gbàdí kánú pẹ̀lú pé mo fura o ti lóyún. Mo ń bẹ lọ́hùn pé kí fíìmù mi kó tẹsẹ̀ jáde. Mo gbà ẹ́ láàyè olóyún yẹn ó máa bí èmi mà ní mo gbé e lọ sọ́sìpítù èmi mà sọye tó yá mi nínú gbogbo owó tó fi gbé oyún. Àárín yẹn mà ló ní òun fẹ́ sáàfù tó ti fẹ́ sáàfù látọdún méjì tó ṣe tán ní sùn. Mo mà ṣírí ẹ̀ nígbà tá a délé yín pé wọ́n ti ń wáyé látọdún méjì. Mi ì fi bínú o, mi ì sọ̀rọ̀ o, àti mo kọ̀pílẹ̀ lórí ẹ̀, mi ì sọ nǹkankan, o ti lóyún ọ̀rẹ́dì. Mi ì dẹ̀fẹ́ kó ba ìbẹ́ lọ́hùn mi jẹ́. Ok, mo jáde lọ nítorí kan mà ní àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta yẹn, mo fẹ́ pààrọ̀ léèwé wọn, wọ́n ní kó wọn wá ṣe exam ni mo káwọn ọmọ yẹn lọ ṣe nígbà tí mo máa padà délé mi ìbá ẹ Fatima. Ok, ó ti bímọ o, nígbà tí mo wé o, kì í ṣe pé mo fẹ́ fẹ́ ṣùgbọ́n ok o ti lóyún kó má bàa dúrà mi jẹ́ kó má bàa kó jẹ́ mo lè gba ẹ no problem kó tẹ̀sí wa. Ṣé bí nígbà tí mo délé yọ yẹn mi ìgbà yẹn o dé gan mo ti délé padà láti aago 3 mi ìgbà yẹn lé yẹn ìgbà tó ń wá dé bí aago 7 lédè gbogbo tí mo sọ yìí tí mo bá ti parọ́ mọ́ ẹ mo ti fa àlùkùrá múra o ẹnikẹ́ni tó bá parọ́ lé mi àti ẹ ló lè pè. Ìgbà tí o máa dé o kàn kó lè ṣe o kí ni o wọlé tó dẹ̀ máa dé báyìí lóní lẹ́kọ̀ọ́ tó wà nísàlẹ̀ mò ń bá fún ọ̀dọ̀ ẹ̀ ni mo ti ń bọ̀ ní tó sọ lọ́dọ̀ yẹn yẹn o máa da gbogbo inú ilé yẹn rú bẹ́ẹ̀ ni gbogbo bó ṣe ṣe tó ṣe gbogbo wàhálà mi mà fọwọ́ mi kàn yẹn ó ti sọ̀rọ̀ láti aago 7 alẹ́ yẹn aago 2 òru ló padà mọ́. Ó pe ìyá mi kí ìyá mi tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé mi máa rírú eléyìí kí ni mo wá kó sí ìyá mi ni Lukman kádàrá ẹ̀ ni torí kò yẹ kó jẹ́ mi máa tún kó sí wẹ̀. Nígbà tá a rọjọ́ kejì máa mọ́ Fatima ṣe mo lé ẹ lé ní bí ilé ẹ fúnra rẹ ló gbéra kódà ibi tó ló fẹ́ lọ mo tún fún ẹ 10,000 owó mọ́tò bẹ́ẹ̀ fẹ́ lọ ṣe sàrà kan ó ti dágbére yẹn tẹ́lẹ̀ kó tó di wípé ó dá tó dálẹ̀ lẹ̀ àárọ̀ ọkọ̀ alẹ́ ìrọ̀lẹ́ ọkọ̀ làkẹ́ ẹ lọ fi tẹ́ ẹ lọ òun ló dá tó dálẹ̀ lẹ̀ mo ti fún ẹ lówó mọ́tò bó o máa ṣe lọ́jọ́ yẹn máa yẹn tó ti gbére tí mi rí ẹ mọ́. Lẹ́yìn ìgbà tí ọmọ yẹn pé ọdún 4 sí 5 òun mú wá sílé ìyá mi lókè ìdìbò fún léyá gbogbo ìgbà yẹn ó ti ń rẹ̀ ẹ́ màá dẹ̀ mi sọ pé mi àti ẹ ò ríra. ní gbogbo kọ́nsẹ̀tì Arẹjà yẹn ejò tó ṣe jẹ́rìí àtàwọn òyàbọ̀ ẹ má fọ̀ èmi ni mò ń sọ fún yín ìwà abiyamọ tó bá fẹ́ jẹ wọn mọ́ anything tí Arẹjà bá polówó má bá wọn rà tó bá wọn rà wà ní kó máa padà mú fún mi nígbà tí ẹ sábọ̀dù ń ṣe show tó balẹ̀ jẹ́ tó bọ̀nà jẹ́ tó ba gbogbo nǹkan jẹ́ nítorí PSO àti torí Farida ṣé bí Farida ni obìnrin mọ́lẹ̀ mi PSO gbà lé mi sọnù yà kọ́ ló ń dùn this light let me check out that place na only this place and this time so check the switch just do ẹ má ra ilẹ̀ anything Arẹjà ń bá polówó tó bá wọn rà níbẹ̀ bó o ṣe ń mówó tó fi ń bá wọn rà wà á dẹ̀ máa fowó yẹn wà á máa fi wà ìsìn fún wọn wà á fi mọ sáré wọn ẹ má gbàrú géèmù bẹ́ẹ̀ yẹn mọ́ ìgbà kan ni ilẹ̀ tó ń polówó níbi tó ti ń interview Arẹjà yìí ẹ má bá wọn ra ilẹ̀ yẹn tẹ́ ẹ bá rà ẹ máa sin òkú ọmọ síbẹ̀. Arẹjà ń gbà bẹ́ẹ̀ ẹ mọ̀ ataniyẹ ń ta ńgbà yẹn nígbà yẹ lọ́hùn àwọn ọmọ ńlá tó bá wá játa ní Abẹ́òkúta wọ́n bá ti mú yẹ ẹsẹ̀ ẹgbẹ́ tírọ́ọ̀kì tó wá fi játa ibẹ̀ náà ti kó dọ́gì fún yẹ ẹ rojú ẹ̀ ní Arẹjà tó ń rán aṣọ ọ̀pá kan àbọ̀ Arẹjà tí ò dáhùn lóògùn pé at least ẹkùn ọmọkùnrin tí ẹ máa wọ bíi 2 kilo ṣé Arẹjà tó jẹ́ pé àtẹkùn ẹ̀ kò tó tó ló ń gbò irú yẹn ló fẹ́ tàbọ̀ ẹ máa ń fọ́ nìgbà olótù Arẹjà èyí oníkókó lójú bíi takọ pẹ́pẹ́ yẹn èyí tí ò lógo tójútójú ẹ rí bó ṣe rí ni Arẹjà àmọ́ nígbà yẹn a máa ń help ẹ̀ a máa ń fún lówó. ọkẹ ti mọ̀ rí. àmọ́ lábẹ́òkúta nígbà yẹn tán mo dé kékeré báyìí ni ó dẹ̀ text mi recently lónìí wá fóun lówó èmi dẹ̀ ṣiṣẹ́ mo wà sáìtì mi tètè. òkè bí owó tẹ fún yẹn ló fa àbùkù yìí. bẹ́ẹ̀ni olórí burúkú ni ó gbé wèrè kan sílé yẹn dàbí àpò ẹ̀wà
ṣé irú àrè jẹ́ irú àrè irun tó ń wúrò àwa yìí lọ Gistlover Ìyábọ̀ Òjó pàtí ògbérí mọ́ àwọn tó ń pera wọn ní King Kong bíi Facebook gan lọ́jọ́ tèmi ẹni rí yóò dilé irú àrè owó monetization ló ń ṣe owó monetization ni ọmọ tá a mọ̀ ni ọmọ tá a máa ń ran kádàrá ẹ̀ lọ́wọ́ ńgbà yẹn lọ́hùn tá Lásàrè bá fẹ́ ṣe fíìmù ó yẹ yín tó bá fẹ́ ṣe fíìmù irú fíìmù Ògbójì Òkú àrèjà wà náà tó dé lọ́wọ́ àrèjà wà náà tó dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ tó kó sínú kòtò lọ́dún náà náà olórí burúkú ẹ̀. fíìmù òkú náà ti bẹ̀rẹ̀. fíìmù òkú ìjọ tí. ọjọ́ tí kò sí jáàmù mọ́ ọjọ́ tí kò sí parí mọ́ ní location Lásàrè àwa ta lọ bá wá àwọn ọmọlà olóòtú fún àwa sínú kù àrèjàǹkẹ olóòtú fún àwa sínú kù pàtó lórí burúkú ọmọ yóò jẹ ngbà tó máa yọ àrèjà jáde nínú pósí lọ́jọ́ náà ló làágùn bọ̀yọ̀ ló ń pariwo kọjọ yìí kó àwa tá a lọ ra mílìkì pé ẹ tú mílìkì sí wèrè lẹ́nu. ẹ̀mí rẹ̀ yí o 4 hours. 4 hours lọ́dọ̀ lọ pósí wọ́n ṣẹ̀ wá nítorí pé pósí ti padé mọ́ o kó wá láboyún kan àtàdẹ́tẹ̀ kan kó wá tọ̀ sí lẹ́nu wọ́n ṣàṣe gborí tú àyẹ̀ fún kò gbádùn níbẹ̀ mọ̀ kó lẹ́tẹ̀ ìyẹn rí gbogbo ojú ẹ̀ ṣùkúṣùkú. ṣé kí lorúkọ ẹ̀ àrèjàn tó ń bọ̀ káàkiri. àríkú ṣe fọ́nrán kan bí ẹni tábùkù èèyàn ló fi fọ́nrán yẹn sí fún. báwo ni irú tálíkà ṣe máa kàbùkù olówó bàbá mi ọlọ́run máa ní kàbùkù èmi àti yín àrèjàn ló kàbùkù àwa ọlọ́run ló kàbùkù àrèjàn nígbà tẹni tó ń gọ̀ ọ̀kadà kiri ó bá lóun kàbùkù rú àwa ṣé kò fọ́n ni ẹ bóyá ń pariwo èmi yẹn mọ ẹni mo fi ń pa ó ní Ìyábọ̀ Òjó ó ṣe kinní kan fídíò kan ni mo challenge Ìyábọ̀ Òjó kó lọ dé irú àgbo tí mo dé nínú fídíò yẹn mi ì tí ì sọ dáyà ọ̀run mi tẹ̀sán mo ti dá lóhùn èyí tẹ ló ń tàbùkù yẹn nísìnyí ìyẹn kan bá mi talẹ̀ mi ní California Paradise City body go tell am báwo lẹni tí irú àrèjàn tó jáde lórí social media tó wá tọrọ owó kẹ̀kẹ́ tó ní òun fẹ́ ra kẹ̀kẹ́ kó tiẹ̀ máa gòkè ọmọ táwa máa ń bọ́ l'Àrèjàn ọmọ tiwa kò ń ṣe ọmọ tiwa Ọlọ́run tẹ̀ jẹ́ káwa fi rò wọ́n rẹ̀ ọmọ táwa máa ń bọ́ Àrèjàn oníbàárà ni ó máa ń tọrọ owó bí ẹni tó ń rọ̀bù ni iná sàn alátẹnujẹ ni ó ti yẹn Àrèjàn tó yàgbẹ́ sára níjọ́ kan rẹpẹtẹ tó jẹ́ pàwọn aláṣẹ ra tíṣù pépà ká ní kán lọ wẹ̀ fún. sọmọ tí yóò ní. ó ń gba abẹ́rẹ́ wárápà Àrèjàn kìlú yẹn kẹ irú Àrèjàn yẹn ẹ mọ̀ òun náà fi ń gbẹ́bọ nítòkò Àrèjàn oníbàárà ni ó wá tọrọ owó lọ́wọ́ mi ni mi ì tí ì ráyè kó lè di òun kéré kẹ orí Ìyábọ̀ Òjó làwà wà Ìyábọ̀ Òjó làwà ń dó lọ́wọ́ òun kéré sẹ́ni tó máa distract wa Àrèjàn kẹ kò lè jẹ́ ju ṣóò kan àbí méjì lọ Àrèjàn kẹ bóyá wá ń tọrọ bàrà wà lọ́wọ́ wá ń bí bá ṣe máa ń fún lọ́wọ́ oúnjẹ bóyá máa ń tọrọ bàrà ìmájì kéèyàn wà nílùú Abẹ́òkúta yẹn kó má lè ṣiṣẹ́ kí Àrèjàn má lè ṣiṣẹ́ k'Àrèjàn máa tọrọ bàrà òun fẹ́ ṣe bá mọ̀ pé òun ní lẹ́pírọ́sì ìyẹn àrùn ẹ̀tẹ̀ òun fẹ́ rògùn wárápá òun fẹ́ rògùn wárápá ṣé èmi tí mo náà àwọn ọmọ abẹ́ sanwó ògùn wárápá ẹ̀ ìyá ẹ̀ tó ń tata kò lè máa lọ fowó àtẹ̀ bẹ́ẹ̀ ra ògùn wárápá kí lè fẹ́ ká sọnù ọmọ tí wárápá ń ṣe ẹ fi sílẹ̀ a máa bá wí. ṣó mélòó. o lè jẹ́ ju méjì lọ ṣé bọ́ ọmọ yìí ó ní kókó lẹ́kẹ̀ẹ́ ẹ̀rí kókó ẹ̀kẹ́ ìyá ẹ̀ ó kàn owó ìṣòwò tó yẹ kó fi jẹun èmi kẹ̀lẹ́ ní ẹni tí ó bá lówó dátà ò gbọ́dọ̀ wá fún mi ẹni tí ó bá lówó dátà tó bá lè subscribe bí ọdún kan sọ́dún méjì ó gbọ́dọ̀ ṣe ṣòfò mi rárá mi ìdẹ̀ tí ìdá lóhùn kan àti ìsọ̀rọ̀ àti ẹ̀ tí ìdọ́dọ̀ ẹ̀ èmi àti ìyá ẹ̀ lẹ́lẹ́jọ́ èmi àtòkọ́ lẹ́lẹ́jọ́ nǹkan tá a kọ́ mọ̀ ni pé ẹ jẹ́ ká máa wò ó.
but torí pé ó tọrọ owó oògùn wárápá ó tọrọ owó oògùn leprosy ó tọrọ owó lọ́wọ́ mi ó tọrọ owó dẹ̀ lóun máa jáde ó máa lọ bú mi nǹkan tó sọ mi ẹ fọkàn balẹ̀ gbogbo ẹ máa níyanjú orin tó pa how many minutes ni ṣé ó tó bí 1 hour. kábí kò tí ẹ̀ tó 4 minutes. lórí tó kọ ìyẹn ò dá tó ẹ kórin ẹ tó bí 1 hour. pé o recording. owó recording a consult àfihàn owó recording mo gbé bí orin ẹ máa tó 1 hour ni mo ń bọ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.